ǹjẹ́ lẹ́ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó lẹ́yìn ìgbà tí Lizzy Anjorin tó fẹnu ba Murphy tó fẹ́ gbé jáde jẹ́? Nǹkan ṣe Ìyábọ̀ Òjó. Kí ni tó ṣe Ìyábọ̀ Òjó? ń play fídíò Lizzy Anjorin ń tó sọ nípa Return of Arizo eléyìí tí Ìyábọ̀ Òjó fẹ́ gbé jáde. Ẹ̀yin náà mọ̀ pọ́lá ní movie premiere mu. Kí wàá ló ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó? Ẹ wo fídíò ìtàn. Ṣebí gbogbo wa ní ìgboro tí mọ kí ló ń hápùn. Àpòpọ̀ mọ́ ọ̀gbẹ́ oníbòjì ìgbà tí gbangba tó wà dẹ́kun kedere tọmọdé kéèké wà ń jẹ dòdò orin wa. Ẹ wo, ṣé wọ́n ń jẹ dòdò Ìyábọ̀ Òjó ni àbí kí ló ṣẹlẹ̀ sí gan? Ẹ kọ́kọ́ wo fídíò Lizzy Anjorin. Mú padà bọ̀, ẹ má lọ òbí kankan. ń gbẹ̀yìn tàbáyé ń gbẹ̀yìn fògànà ń jà ń tán bẹ́tàbẹ́tà. Kí ni Lizzy sọ àti pé kí ló ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó àti pé kí ni ó ṣẹlẹ̀ lọ́la? Ó lé tikẹ́ mò ń bọ̀ náà, ẹ má lọ òbí kankan ká wá tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Ẹni tó kó àwọn apààyàn sí fíìmù, àwọn apààyàn làá fẹ́, àwọn tí ò lógo, àwọn tí ò láyé, àwọn yẹn làá fẹ́ lọ wò nínú fíìmù, àwọn tí ò lè dá orúkọ wọn kọ sílẹ̀ lẹ̀, àwọn tí ò ní good integrity, àwọn tí ò ní pedigree, àwọn tí ò lálùbáríkà, àwọn tàdúrà àwọn ò gbà, àwọn tó ń ta òkìrìkà, àwọn tó ń ba ayé èèyàn jẹ́, àwọn tó ń pààyàn. Ìyábọ̀ Òjó rò pé gbogbo èèyàn ló ya wèrè bí tòun rí. Ẹ mọ̀ pé cast ló máa ń ta fíìmù, cast ló máa ń ta fíìmù, àtòrúkọ fíìmù ló máa ń ta fíìmù, cast. Bí bá ṣe fíìmù ẹ lọ́wọ́ àwọn cast yẹn. Mo rò pé ẹ ti gbọ́n tí Lizzy sọ. Ó ní fíìmù Ìyábọ̀ Òjó, ó láwọn tó cast ń bẹ̀ kì í sàwọn tó lè jẹ́ kí fíìmù náà tà. Ṣé wá rí Ìyábọ̀ Òjó ṣe nǹkan kan tẹ́nìkankan ò tí ì ṣe rí nínú Nollywood? Kí ló ṣe àti pé kí mo ló ṣẹlẹ̀ sí gangan lẹ́yìn ìgbà tí Lizzy Anjorin sọ tó sọ tó ní movie rẹ̀ ò lè tà? Ẹ̀yin náà mọ̀ yìí pé gbogbo Nollywood pátá èèyàn actor tàbí actress tí wọ́n bá fẹ́ ṣe premiere movie kò tí ì sẹ́nì kankan tó ta tíkẹ́ẹ̀tì movie premiere. Ọ̀fẹ́ làwọn èèyàn máa ń wò èèyàn movie premiere mọ́ alákọ̀ọ́kọ́. Ìyábọ̀ Òjó lẹni alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ló wọ́n ta tíkẹ́ẹ̀tì òun ni. Èèyàn péréte péré ló send invite sí. Nínú àwọn tó send invite sí ìfà àwọn kọ̀ọ̀kan yìí, ó send ẹ̀ sí Fúnkẹ́ ọmọ Akíndélé, ó send ẹ̀ sí Madam Sajẹ, ó send ẹ̀ sí Fọlá eyín ẹni tó jẹ́ ex-wife ìyàwó Lizzy Anjorin, ọkọ Lizzy Anjorin. Ẹ ká kọ́kọ́ wo invite. Ẹ má lọ bí kankan o, ń gbẹ̀yìn débẹ̀ o kí n mo ló ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó gangan. Ẹ kọ́kọ́ wo invite tó ṣẹlẹ̀ tó send sí Fọlá. Ó dá mi lójú pé orí Lizzy ó mọ̀ gbóná wá ni. Ẹ kọ́kọ́ wo invite tó send sí Fọlá àti ti Madam Sajẹ. Mò ń bọ̀ náà, ẹ má ti lọ bí kankan, ń gbẹ̀yìn tàbáyé ṣẹ. Mò ń bọ̀. My neighbor, how are you doing? How you feeling? Okay. So I want to unbox my invite. So let's unbox together. It's Arizo season. Hey, Clacky. Ari what? Arizo. Ari what? Ìyábọ̀. Odinbo. Ìyábọ̀. So let's unbox together. Ṣé ẹ̀rọ mi ò ní gba box ni? Mo tọ́ kó mo ti ra ṣe fídíò. Mo máa ṣe kí ni mo máa ṣọ́ọ̀kì ẹ̀ máa ní kó sọ. Lizzy Anjorin gan ò lérò pé Fọlá lè gba invite. Ibi tá à ń lọ ò jìnnà, ibi tá a kàn ń yà ló pọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wọlé jọ ẹ bá tẹ subscribe button. Ikú aya ikú ọmọ ìkókó ń lò ní wọlé tọ̀ wá. Ọlọ́run ó mọ ṣẹ̀gàn tí a náà dògo. Àwọn ọ̀tá tó ní ká má rí bí gbégbà, ọ̀tá tó ní ká má rí bí gbégbà, ojú wọn la ó ti làlùyọ. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin náà wo Madam Sajẹ. Madam Sajẹ náà ti gba invite tiwọn. Oríṣiríṣi àwọn òṣèré orí ìtàgé jàǹkànjàǹkàn torí pé àwọn tó lóko tó nífọ̀n léèkánná nínú industry nìkan ní Ìyábọ̀ Òjó ló send invite sí. Mo sọ fún yín, mo ní n tó ṣe ẹnìkan kò ṣe rí, kò tẹ́ni tó ta tíkẹ́ẹ̀tì rí fún movie premiere Ìyábọ̀ lẹ́lẹ́ alákọ̀ọ́kọ́. Àṣì tí Lizzy Anjorin sọ gbogbo bóun ṣe ń lo ọgbà àlùmọ̀ǹkọ́rọ́ yín
àsí Ìyábọ̀ Òjó yóò tún tí n bá sọ iye owó tó ta tíkẹ́ẹ̀tì náà ẹ̀yin gó lè rò pé ṣé Ìyábọ̀ Òjó sósì lè tà kí wàá mú ló ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀la ní movie premiere mu Return of Varizo tó sì jẹ́ pé tíkẹ́ẹ̀tì ẹnìkan èyí tó jẹ́ regular lásán 100 bay ló bá dé ẹni tó jẹ́ VIP lásán 200 bay ló bá dé ẹ̀yin náà rí movie premiere mu lásán ni o ẹ jẹ́ wá sọ́ọ̀kì yín ǹjẹ́ lẹ́ẹ̀jẹ́ mọ̀ pé gbogbo tíkẹ́ẹ̀tì tí Ìyábọ̀ ọmọ Òjó tó print pé òun fẹ́ tà pé iye èèyàn tó ń fẹ́ kó wá ǹjẹ́ lẹ́ẹ̀jẹ́ mọ̀ pé tíkẹ́ẹ̀tì òun ti tán àwọn ènìyàn ti bò tán wọ́n ti rà tán tí túmọ̀ sí pé àwọn ènìyàn so love wọ́n nífẹ̀ẹ́ Ìyábọ̀ ọmọ Òjó. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá ń subscribe sí YouTube channel yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló ti lọ nípa bí Ìyábọ̀ Òjó ṣe fẹ́ ta tíkẹ́ẹ̀tì fún movie premiere ọmọ tiẹ̀ ẹ rí i pé mo sọ pé kò sẹ́ni tó ti ṣerú ẹ̀ rí Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ ṣe kódà àwọn èèyàn ti ń sọ wípé ǹjẹ́ wọn ó sì ra tíkẹ́ẹ̀tì báyìí ṣùgbọ́n látàrí pé àwọn ènìyàn nífẹ̀ẹ́ Ìyábọ̀ Òjó wọ́n sì mọ̀ yìí pé kéèrà tí ò bá lọ́mọ nú tẹ́yìn náà bá lọ ẹ̀yin náà mọ ìgbà tó ṣe Làbákẹ́ Olódodo ẹ̀yin náà rí i pé móvì táwọn ènìyàn jẹ ni àwọn ènìyàn ti mọ̀ yìí pé Ìyábọ̀ Òjó jẹ́ kan nínú àwọn Nollywood òṣèré orí ìtàgé tó jẹ́ obìnrin tó jẹ́ pé tá a bá ń fọwọ́ ẹ̀ gbáyà pé ọmọ iṣẹ́ ìdájúdájú Ìyábọ̀ jẹ́ kan kódà tí n bá tó sọ fún yín pé àwọn tíkẹ́ẹ̀tì kan wà tó tún ju owó ti VIP lọ ńkọ́ táwọn ènìyàn sì tọ́ra látàrí pé wọ́n nífẹ̀ẹ́ Ìyábọ̀ Òjó ẹ̀yin náà wo ìgbà tí interview Bàbá Ìjẹ̀ṣà jáde tí wọ́n gbé Ìyábọ̀ Òjó síbẹ̀ àwọn ènìyàn tún wò pé bóyá eléhùn yóò tún dín ìra tíkẹ́ẹ̀tì àwọn ènìyàn kù ṣùgbọ́n o àwọn ènìyàn tún bò wìtìwìtì Ìyábọ̀ Òjó ẹni Ọlọ́run bá gbéga wọ́n sọ mo ní pé ṣe rí ọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ tí ó kẹnu ni tàbí ká sọ wípé ọ̀rọ̀ kọ́mọ kí success ọ̀rọ̀ tẹ kẹnu ni ẹni tí bá ń dáa fún èèyàn gbọ́dọ̀ bá a dùnnú ni kórè tiẹ̀ náà ò lè dé o. ẹ̀yin olólùfẹ́ mi oore Ìyábọ̀ Òjó oore tiẹ̀ ló dé yìí àfi ká bá a dúpẹ́ ká bá a yọ̀ ẹ lọ sí abala àríwísí yín comment section ẹ máa bá ń tẹ congratulation Ìyábọ̀ Òjó congratulation Ìyábọ̀ Òjó congratulation Ìyábọ̀ Òjó torí pé ẹni ọba bóníire yọ ire tiẹ̀ náà yóò tẹ̀ lọ́wọ́ o. ẹ wo mo tún mú mi bọ̀ láìpẹ́ ẹ share fídíò kẹ́ subscribe.